onísọ̀bùjì àjèdè. bàbá tírẹ̀sì kí ló dé látànà mi rí àwọn ọmọ mi o. madam ẹni sùúrù pé pé la máa yanjú sí ẹni sùúrù. ẹ bá ń pa àwọn. Mrs. Ajala Mrs. Victoria ẹ bọ́ta náà ẹ bọ́ta máa bọ̀ kí ló ń ṣẹlẹ̀ náà kí nìkan tó ń ṣẹlẹ̀ torí látànà ẹ kàn ń tẹ́wọ́ pẹ́ ẹ má fà wá dá ṣe yẹ̀yẹ́ ẹ má fi kọ́ tó dá ṣe yẹ̀yẹ́ ẹ má dé bá sùn jẹ mọ́ mi lórí kí ló ṣẹlẹ̀. àǹtí ṣe rí mi tọrọ dé dúró yìí tí n bá ní kò yà mí lẹ́nu irọ́ ni ẹ̀yin ẹ máa wò bọ̀bọ́ yìí kì í ṣàlejò nínú ọgbà ẹ̀ kò ẹ̀ṣẹ̀ máa kọ́ àwọn ọmọ lọ́lé ibo ló wá fẹ́ kọ́ ọmọ lọ nǹkan tẹ́mi kàn fẹ́ sọ fún yín ni pé ẹ ní sùúrù Ọlọ́run máa fún wa rí a máa rí. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ látànà tó ń bí mi nínú yẹn ó máa kó wọn wá àárín school bus àárín school driver kí ló ń ṣẹlẹ̀ náà ẹ dúró kí nìkan tó ń ṣẹlẹ̀ náà ọ̀rọ̀ yìí ti yé mi sí ṣé mo wí pé madam tẹ wàá tó máa wá síbà tó máa sọ pé àwọn ò rí ọmọ wọn lélẹ́yìí ẹ má fọwọ́ adé sí yẹ̀yẹ́ ẹ wo ẹ má rò kó máa mú èmi o ẹ má lọ rò kó máa mú mi rárá as the owner of the school tá a bá ti rí àwọn ọmọ yẹn ọmọ ìpírísì yìí ni. àǹtí àtàná tó rẹ̀ ti ṣẹlẹ̀ a lè jẹun a lè sùn gbogbo ibi tí a mọ̀ tó ń rìn sí láti wá dé wọn láwọn ò rí fún àwọn aráalé ẹ̀gàn wọn wà látàná báyìí àǹtí ẹ ní sùúrù ẹ jọ̀ọ́ a máa rí wọn lágbára Ọlọ́run kankan ò ní ṣe wọn. ẹ ní lè jẹun kí lẹ sọ lẹ́nu yín tó dùn yín kí lẹ sọ lẹ́nu ọmọ kan ṣoṣo tí mo bí torí ẹ lọkọ mi ṣe lé mi jáde ẹ bá mi wọ́ ọmọ mi o mi ò ní gbà o tẹ́ bàbá mi wọ́ ọmọ mi mi ò ní gbà o ẹ ti wá kan ṣe sí o. madam ẹ jọ̀ọ́ lágbára Ọlọ́run títí madam ẹ má bínú. Mrs. Ajala kí ló ń ṣẹlẹ̀ náà àǹtí ẹ wo ó dẹ̀ ń pé ó tó time ká lọ sí police station. wàhálà rẹ o ẹ já lọ police station. ẹ já lọ. orí ọwọ́ mi ṣọ̀tá òṣì o àtẹ́lẹsẹ̀ ọ̀rọ̀ ń sá fún ìyẹn tẹ́ oníṣẹ́ ènìyàn ń sá kó lè dára àṣírí owó. táìmù wá sọ táìmù tí o bá gbọ́kàn lówó èmi ò lówó lọ́wọ́ náà ó sá mọ̀ ó mọ̀ pé àtiraka náà mo fi hàn ìwọ náà tó dẹ̀ gbé mi lọ ṣiṣẹ́ yẹn mo sọ fún ẹ pé sọ máa sanwó lásìkò ní kí n má wọrí. fún wọn táìmù wọn á fún wa àwọn náà ń ṣe yàn bẹ́ẹ̀ ni. wọn á fún wa. kí ló ṣe ọ̀dẹ̀ dẹ́rù bà mí. kò sí nǹkan kan tí ẹ dúró náà mo gbàgbé nǹkan kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ owó tí mo ní gbogbo wa fún mi ńkọ́. owó tó ní kí mi bẹ gbé lọlé. tí mo ní kó gbé wá bá mi lé àpò ti gbàgbé ni. ìwọ gbowó fèmí ṣé kò ṣe pé o mọ nǹkan tó ń sọ o gbowó kankan fún mi náà. so o fẹ́ gbá mi àbí kí ló ń try láti sọ fún mi so o fẹ́ gbá mi ni. ọ̀bọ yìí ó ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ti ya wèrè báyìí ó ya wèrè ni. mo ya wèrè màá jẹ́ kó mọ̀ pé mo ti ya wèrè tó tọ́ màá jẹ́ kó. orí ọwọ́ mi ṣọ̀tá òṣì o àtẹ́lẹsẹ̀ ọ̀rọ̀ ń sá fún ìyẹn tẹ́ oníṣẹ́ ènìyàn ń sá kó lè dára àṣírí owó ń kẹ́ni mọ̀ kú òde òwúrọ̀ mi wọ́wọ́